àǹtí oníkàdí rè ẹ ǹlẹ́ o ẹ ká sàn. Èló lẹ MC card ní 500 naira. Ẹ wò àǹtí kò yé mi. Kí ni ó yé yín bẹ̀? Ṣé kìí ṣe Yorùbá ní sọ lẹ́nu ni? Yes. Ẹ mo gbédè Yorùbá lèmi náà sọ fún yín. Wẹ̀dẹ̀ táyìn sọ kò yé mi. Àlẹ́ ló ní MC card ó ní 500 naira. 500 naira náà ni. 500 naira náà lẹ́ta. Kò gba 350 ni. Àǹtí kò gbà. Kò dé lè gbà láíláí. Ó ga o. Èló wà ní Airtime 200 naira. Ìṣákì. Ẹ wo ẹjọ́. Tẹ́ bá ní kàdúrà ní kẹsàn owó kẹ́ máa bá ti yín lọ. Gbogbo àwọn béèrè òṣìṣẹ́ béèrè lọ́mọ ráyè o. Ṣé mi ló ní béèrè òsì? Àbúrí ẹ̀ dàrú ni. Túlẹ̀ ò yí. Àdáwùsá pọ́nra yín lé o. Wọ́n ti ròyìn fún mi ládùúgbò mo ráyè máa wọ́ yín o. Máa fi hàn yín o. Wọ́n ti ròyìn mi fọ́kọ́ tó dé. Bẹ́ẹ̀ lọ ṣe bá mi. Kò sí wèrè. Ẹjọ́ máa ń ní mi lára o. Gbégbé kúrò ń bí. Àfẹ́ lo bí. Àfẹ́ drums ládùúgbò wa. Àfẹ́ mọ̀ta. Nígbà tí mi gbégbá mi léyìn lórí. Ṣé mo gbé sára mi déwájú léyìn ni? Ọlọ́wọ̀n bí yín dà. Èmi ló gbégbá lé lórí. Ó ní mi ló dárúkọ. Ṣé mo gbégbá mi dọ́dọ̀ yín? Kí ni? Mo lè gbé pàdé kúrò ládùúgbò fún wa. Àfẹ́ lo bí. Ẹgbẹ́ mi létí. Èyí tuntun ọ̀fọ́. Ìfọ̀ létí dànù. Ìgbà àtàlẹ́gbẹ́. Ọmọ gbowó lé káàdì fún aládùúgbò. Ọkọ pé tó kọ́ mi sí ibà. Adékògbà ni. Ẹ máa lè ṣerú ẹ̀ mọ́ mo sọ fún yín. Ọba àpẹ MC olú ọmọ. Adọ́ ní gbogbo sòdí ni. Gbogbo yín ni ọ̀hún. Adọ́ ní mi. Tẹ́ńtọ́ bá pè. Ẹ̀lú ẹ̀gbọ́n. Ẹ wò ó ti ṣẹlẹ̀ mi wà òkè rárá. Àtàbùsà dé sí wọn ní pé kí n gbé ṣọ́ọ̀bù mi kúrò bí tẹ́ fi mí sí. Mi dẹ̀ bá wọn fa àwọn kan ṣe náà fún mi gbàjú mo ti dẹ̀wájú bíi mẹ́ta sí ṣe náà dẹ̀wájú bò mí. Mo fọ létí inú kò ní sí nǹkan tẹ́ ṣe fún mi tẹ́ bá dé. Èmi mo sọ bẹ́ẹ̀. Òkè ẹ ti ń bọ̀. Ẹjọ́. Ẹ máa bọ̀ ọ̀nà ìyẹn ní kẹ́ gbà wọlé torí mo respect yín ni ò tí jẹ́ kí n ṣe wèrè fún yẹ kí n dàdúgbò lẹ́yìn bá kí n ná yamayama. Ẹ̀yin náà kí mo ráyè máa gún wọn yamayama ń sìn. Mo ń dúró dé ẹ̀yin ẹ̀gbọ́n. Ẹ lè bá mi sọ̀rọ̀ tí mo ń dúró. Òkè ẹ̀gbọ́n ẹ ṣe. Gbé ìyàṣá wò ó máa kí n pàdé yẹ ní street o kò lọ dìbò tí olóyìn lọ́sàn gan ni Àdáfúsá máa fi yé yẹ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ a máa pàdé wash house lèmi àti ẹ máa jẹ́ ládùúgbò yìí káàdì 200 naira ìjálá yẹ ẹnu màdà fún un.